أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. صدق الله مولانا العظيم. نعم إلهي على العباد كثيرة، نعم إلهي على العباد كثيرة، وأجلهن نجابة أولادي، وأجلهن نجابة أولادي. جمينا بتمي ربي الله، جمينا بتمي ربي الله. إيواني واحد فارد صمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. جمينا بتمي ربي الله. مفولو شالي قسمي أشا تلون فول أما توفي شاشا. حسيبنا الله أقول أشا ọba tó tànà tó ṣe lọ́ṣọ́. Àlìkọ́ àsìbúnà ńláwù tí ń jẹ́ ọ̀ṣọ́. Kọ́bọ̀ ọlọ́run ṣọ́ ẹ kó sọ́mọ ọ̀ṣọ́. Tọ́rọ ọlọ́run ló ṣoore ló fàdí tá a fi ń dúpẹ́. Oore tọ́ ọlọ́run ṣe ló fàdí ọpẹ́ wa. Àlìkọ́sí mi ọ̀ṣọ́ ó ti bó ni wá ṣe bẹ̀yìn ṣe tiẹ̀ ló dé ní òní làṣẹ wá sí bí kọ́mọ̀ndà àṣẹ máa ọ̀ṣọ́ máa ṣàtọ̀ oṣù yàwó máa ń bí ìwé jáde. فقلد شكل مشيتي بنوه فقال على ما تختالون قالوا ó ti já sówó bàbá wa jẹ́ tó mọ̀ bí mọ̀ṣátọ̀ oṣù yawma bí ìwé jáde ọ̀ṣọ́ فقلد شكل مشيتي بنوه فقال على ما تختالون قالوا بدأت به ونحن مقلدوه بدأت به ونحن مقلدوه. ìwà tí a bá wù lọ máa mú, ìwà tí a bá wù lọ máa mú. òbí tí mú gbó ọmọ ẹ̀ á mú gbó, òbí tí ń mutí ọmọ ẹ̀ á mutí, òbí tí ń ṣe ṣìnà ọmọ á ṣe sòfẹ́. ìwà tí a bá wù lọ máa mú, ìwà tí a bá wù lọ máa mú o. Màìnàjà ìwà tí a bá wù lọ máa mú. ọ̀ṣọ́ òbí tí ń mú gbó ọmọ ẹ̀ á mú gbó, òbí tí ń mutí ọmọ ẹ̀ á mutí, òbí tí ń ṣe ṣìnà ọmọ á ṣe sòfẹ́. ìwà tí a bá wù lọ máa mú. ìkàlẹ̀ bàbá ìmáàmù àgbà tí wọ́n ń bẹ níbí ṣífì ìmáàmù bàbá wa tìlú Ìlọrin ọlọ́lá wa ìmáàmù Gàmbàrí akí wọn
Àlìkọ́sìmí ọ̀ṣọ́ àsìbúnàlá ó ní ń bóun kí ṣéhù àsìbúnàlá hù bàbá wa gbà kọ́lọ́hún bá wa ṣọ́ bàbá wa gbogbo olólùfẹ́ Àlìkọ́sìmí ni mo kí o láti ìlú Èkó àwa àti Ìlọrin akíra wa Imam ajé ìtumọ̀ bíi Ṣeun Múrítàdọ̀ kẹ́ẹ̀pẹ́ láyé ògo lẹ jẹ́ nínú ayé o alimami kẹ́mọ́sẹ̀ ṣiṣẹ́ nínú ayé mi kọ́mándà kọ́mándúdú olórin àgbáyé ìfẹ́ ni mo wá ṣe níbi tówó kọ́mọ́ àsìbúnàlá àwọn ọ̀ṣọ́ ọba tó ṣe yín lógo ní jẹ́ jábọ́ máa pé àgànyẹ́mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ lídì àgànyẹ́mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ lídì wá fún mi lọ́mọ àpèsìn ọ̀la bíi tí mo wá mọ̀ òjíṣẹ́ ńlá. àgànyẹ́mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ lídì àgànyẹ́mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ lídì wá fún mi lọ́mọ àpèsìn ọ̀la bíi tí mo wá mọ̀ òjíṣẹ́ ńlá. àgànyẹ́mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ lídì wá fún mi lọ́mọ àpèsìn ọ̀la bíi tí Muhammad òjíṣẹ́ ńlá. Fàlàǹbì Hílímì dókítà kọ̀mọ́ndà. Fàlàǹbì Hílímì dókítà kọ̀mọ́ndà. Dókítà Ṣùwárọ̀yì Alájí kọ̀mọ́ndà. Bùlùkùlì Màrọ́mì Mínà Ṣùwárọ̀yì. Likulili Adami Àyìndé kọ̀mọ́ndà Nuru Ṣùwárọ̀yì Fakaru Ṣùwárọ̀yì Fakaruli Adabiye Fakaruli Ulamayi Ashahiruli Adibu Bayena Ṣùwárọ̀yì Lashakafi Labudafi Wo Labi Fombu Ojú àwọn lọ kọ̀mọ́ndà o. Ayatu Shiri, Munja Mushiri, Iliya Mushiri, Kwamusu Shiri, Imamu Ṣùwárọ̀yì, olórin àgbáyé o. Imamu Ṣùwárọ̀yì, wo lẹ́yìn sábì fọ́nbù, ojú àwọn lọ kọ̀mọ́ndà o. Nínú ayé mi ò kéré o, ta ni o mọ kọ̀mọ́ndà o. Bọ́mọ mi wà tí gbóhùn mi Odúlálájí kọ̀mọ́ndà ó ń bí mi wípé bòlódà ilé Àlìkọ́sìmí là ń lọ àsìbúnàlá ọ̀ṣọ́ lọ́lọ́run fún lọ́mọ làwa bá dúpẹ́ kọ́lọ́njì ó jèrè ọmọ. àgànyẹ́mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ lídì wá fún mi lọ́mọ àpèsìn ọ̀la bíi tí Muhammad òjíṣẹ́ ńlá. bọ́lọ́hún bá fún ni lọ́mọ ẹ sọ pé kó tọ́mọ. Wò bọ́lọ́hún bá fún ní lọ́mọ ẹ sọ pé kó tọ́jú ọmọ. Òbí tọ́lọ́hún fún lọ́mọ tí ò bá tọ́jú ọmọ. Ó ti jẹ́wọ́ ó ya bùtùlù kọ́dà ó ya bùtù o. Bùtù gbẹ́lẹ́ ni a fún lọ́mọ tí ò mọ pẹ́dú fọ́lọ́hún. Bọ́lọ́hún bá ṣòre ọmọ o ká mọ́ yóò lo kọ̀ọ̀rọ̀ tó ṣe pé irú wọn náà fi ìṣòdùpẹ́. Bọ́lọ́hún bá fún ẹ lọ́mọ ọ̀rẹ́ wa dúpẹ́ fọlọ́hún ni. àgànyẹ́mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ lídì wá fún mi lọ́mọ àpèsìn ọ̀la bíi tí Muhammad òjíṣẹ́ ńlá. ọ̀pọ̀ ló ń sunkún ọmọ o tọ́lọ́hún ò fún wọn lọ́mọ o. ọ̀pọ̀ ló ń sunkún ọmọ tọ́lọ́hún ò fún wọn lọ́mọ. ìyá ọlọ́mọ àbọ̀dúpẹ́ bọ́lọ́hún fún ẹni tìyẹ. àsìbúnàlá ọ̀ṣọ́ congratulation mo kí ẹ. bọ́lọ́hún fi já fábù ẹ. àsìbúnàlá ọ̀ṣọ́ òǹtọ̀rọ̀ ọmọ fún àgàn wọ́n dúpẹ́ látara ọ̀ṣọ́. bólòsì dọ́ọ̀dọ̀ ọ̀ṣọ́
wọ́n dúpẹ́ lára ọ̀ṣọ́ bolóṣì dọ́dọ̀ ọ̀ṣọ́ wọ́n dùnnú lára ọ̀ṣọ́ bolówó dọ́dọ̀ ọ̀ṣọ́ àṣìbúnà láwù ọ̀ṣọ́ wọ́n dúpẹ́ látara ọ̀ṣọ́ bágàn wọlé ọ̀ṣọ́ àṣìbúnà láwù ọ̀ṣọ́ wọ́n dọ́lọ́mọ lára ọ̀ṣọ́ ọpẹ́ fọlọ́hún ọ̀ṣọ́ kò bá wọn wọ́mọ ti ọ̀ṣọ́ àṣìbúnà láwù ọ̀ṣọ́ bó rọmọ bí ọ̀ṣọ́ aya sọ wípé ọ̀ṣọ́ ó ti fi nǹkan mọ ẹ̀dájọ́ ni ò jẹ́ kó rọmọ bí ó ti wáyé kọjá kádàrá ni ò jẹ́ kó dọ́lọ́mọ láyé congratulation àfa ọ̀ṣọ́ àṣìbúnàláhù àfa ọ̀ṣọ́ ọ̀pọ̀lọ́hùn wọn fún ẹni tí yẹ àgọ́ yẹ mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ̀lídì wá fún mi lọ́mọ àpèsè Alhaji Olúọmọ Muhammad òjíṣẹ́ ńlá. Olúọmọ Alhaji mo kí yín níbẹ̀ yẹn olówó gádà bàbá mi Olúọmọ Alhaji kẹ́mọ́ ṣiṣẹ́ nínú èèyàn àlìkọ́ sí mi ọ̀ṣọ́ àṣìbúnàlá congratulation mo kí ẹ o bàbá ọlọ́mọ ọjọ́ òní ìmáàmù Ajétúnmọ̀ bí àwọn náà sọ pé kí n sọ fún ẹ tarbiyatuli aolad ẹ dákun ẹ fi tọ́mọ tarbiyatuli badani àṣìbúnàláwù fi kọ́mọ tarbiyatuli akili àṣìbúnàláwù fi kọ́mọ tarbiyaturuhi àṣìbúnàláwù fi kọ́mọ wà tarbiyatudini àṣìbúnàláwù fi kọ́mọ wàtárìbíyàtúlì bàdánì ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ilé náà ń kọ́ níta ó ti yẹ gbogbo ọlọ́gbọ́n. àgọ́ yẹ mí ọlọ́run ìwọ lọ́ba lámúyẹ̀lídì bàbá Olúọmọ wá fún mi lọ́mọ àpèsè ọlá bíi ti Muhammad òjíṣẹ́ ńlá. àṣìbúnàláwù ṣóun láwà bá dúpẹ́ o àṣìbúnàláwù ṣóun láwà bá dúpẹ́. àṣìbúnàláwù àfáàmì ṣẹ́hùn Sùláìmánà ọmọ Sàrùmí ọmọ ọlọ́mọ àpẹ̀rẹ̀ o wọ́n ní kí ẹ ọ̀ṣọ́ congratulation èyí ò ní já ṣe mà àṣìbúnàláwù ọ̀ṣọ́ làwọn bá dúpẹ́. ọ̀ṣọ́ ara ọlọ́run lára rẹ̀ o ló dàbí ìgárá ọ̀ṣọ́ orí ọlọ́run lára rẹ̀ o ló dàbí ìgárá ìyẹn ló fa sábàbí táwọn tá ẹ fi ń ṣe lára ọ̀ṣọ́ ṣèbọ́ lọ́hún ló ń pín kí wá ló fà kanra wọn lọ́mọdé lálẹ́ kọ́ sí mi ṣẹ́yìn ló fà lára kò fọjọ́ orí pín kí wá ló fà tara òṣùpá ń yọ òòrùn yọ ìmọ̀lẹ̀ wọn ò dẹ̀ jọra ọ̀ṣọ́ kan mọ́ forí wórí torí páyàn mọ́ ò jọra ìdẹ̀ra ní tiẹ̀ àwọn tá ẹ lónìí ìnira ọ̀ṣọ́ ìbàjẹ́ ènìyàn kò dá sí ọlọ́run dúró bàbá Olúọmọ mo fẹ́ rówó yín bí ìbàjẹ́ ènìyàn kò dá orí ọlọ́run dúró ìsọkúsọ ẹ̀dá o kò pé kẹ́dá mọ́mọ́ ga bọ́tà ṣe ń bà wá jẹ́ o lọ́lọ́run tó ń bóyá sọ pé agbọ́pẹ́ ń bú wa lẹ́yìn ẹ̀yìn náà lẹ́ ó máa wà lọ wílẹ̀ agbọ́pẹ́ ń bú wa lẹ́yìn ẹ̀yìn náà lẹ́ ó máa wà lọ. àṣìbúnàláwù ọ̀ṣọ́ wọ́n ní kí bàbá wa Olúọmọ bàbá ẹ̀ẹ́dọ́jọ́bí owó bàbá ìbejì MC Musiliu ọmọ Akínsànyà kò pẹ́ agbọ́pẹ́ ń bú wa lẹ́yìn ẹ̀yìn náà lẹ́ máa wà lọ. wíbẹ̀ agbọ́pẹ́ ń bú wa lẹ́yìn bàbá MC ẹ̀yìn náà lẹ́ ó máa wà lọ. ẹ má sì pẹ́ fàlà bó sí òfò tó fẹ́ ṣe yóò padà ṣe agbọ́pẹ́ ń bú wa lẹ́yìn ẹ̀yìn náà lẹ́ ó máa wà lọ. olókèdà má sì pẹ́ fóní ìbàjẹ́ ẹ̀sìn tó fẹ́ ṣe yóò padà ṣe agbọ́pẹ́ ń bú wa lẹ́yìn
ẹ̀yin náà lẹ́ ó máa wà bàbá lọ. wa AMC bá ń ṣèbàjẹ́ máa sọ̀rọ̀ ọba tó láṣẹ ni ó fèsì o agbápẹ́ ń bú wa lẹ́yìn ẹ̀yin náà lẹ́ ó máa wà lọ. àṣìbùnàláhù àṣìbùnàláhù àlìkọ́sìmí ọ̀ṣọ́ àṣìbùnàláhù 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 àlìkọ́sìmí ọ̀ṣọ́ àṣìbùnàláhù. kọ́láhùn má padà láàyà bá wa húlámọ̀hù ẹ̀ ò rí pọ́pọ́n tí ń sún àánú àgbàlagbà jì bàbá o húlámọ̀hù ẹ̀ ò rí pọ́pọ́n tí ń sún adúpẹ́ fọlọ́run tó fàlùbáríkà sí kéwù kí ló tún kú tá a fẹ́ wí kí ló tún kú tá a fẹ́ sọ. yé kí ló tún kú tá a fẹ́ wí o Àlùkọ́sìmí kí ló tún kú tá a fẹ́ wí. gbogbo má ṣe dìtẹ̀ tó gbogbo má ṣe sọ̀tẹ̀ tó lórí Àlùkọ́sìmí wa gbogbo má ṣe dìtẹ̀ tó lórí Àlùkọ́sìmí ọ̀ṣọ́ sọ wípé yá ìmáàmù Ajétúnmábí yá ìmáàmù Ajétúnmábí Adamallahu ayata shehu yá ìmáàmù Ajétúnmábí yá ìmáàmù Ajétúnmábí Adamallahu ayata ògolẹ́jẹ́ o Ajétúnmábí bàbá wọlọ́n kẹ́mi wọ́n wọlé bọ̀ yé ṣéwú ramọ́ni kí Ajétúnmábí ọ̀ṣọ́lẹ́jẹ́ o Ajétúnmábí yá ìmáàmù Ajétúnmábí o ọba tó fà ẹ́ sókè kó o má jò jábọ́. yá ìmáàmù Ajétúnmábí ṣéwú ramọ́ni yá ìmáàmù Ajétúnmábí Sheikh Abdulrahmani kárí bàbá pẹ́ ò járí bàbá àkìrọ̀ ọmọkọ́lá ànàkùnmọ́lá jẹ́ kárí bàbá pẹ́. járí bàbá pẹ́ ò járí bàbá àkìrọ̀ ọmọkọ́lá ànàkùnmọ́lá járí bàbá Àlùkọ́sìmí àlùkò járí bàbá pẹ́ ò járí bàbá pẹ́ àkìrọ̀ ọmọkùnmọ́lá jẹ́ kárí bàbá pẹ́. járí bàbá pẹ́ ò járí bàbá àkìrọ̀ ọmọkùnmọ́. ànàkùnlá járí bàbá pẹ́. Okay. Bàbá wa ìmáàmù àgbà Allah. ní Gàmbàrí wọ́n ti wọlé Àlùkọ́sìmí ọ̀ṣọ́dà bàbá ìmáàmù àgbà ní Gàmbàrí ẹ máa gbà wọ́ọ̀dù yìí ká máa yà bẹ́ẹ̀ 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 Salamun ẹ máa ṣètò síbẹ̀. ala Sulaimana zalika Gàmbàrí.